Òtítọ́ tó dájú ni pé tí àgbà bá ti ń dé, àwọn ìlera ara á máa dínkù. Mo wá tún wá fẹ́ kó yé yín wípé fún àwa tá a jẹ́ ènìyàn Ọlọ́run, fún àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, ìlérí Ọlọ́run wà fún wa pé tí a bá dàgbà, tá a bá dògbó, ìlera wa lè pọ̀ sí i. Bẹ́ẹ̀ ni. Àwa tí mẹ́lọ́run, ògo ní forúkọ rẹ o, rán ọ̀rọ̀ rẹ sí wa, jẹ́ kára àánú gbà. Bàbá mímọ́, gbogbo àwọn tó ní àìlera, àrùn àti àìsàn ní kí ìwòsàn kó dé sínú àgọ́ ara wọn, kí ìtura kó dé, kí wọ́n máa yìn ọ́ lógo. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ má gbàgbé pé à ń wo kí ló máa mú kí ènìyàn ṣe àìsàn. Àkọ́kọ́ tí a sọ fún wa ni pé èrè ẹ̀ṣẹ̀ àwa ọmọ èèyàn ó ní àìsàn àti àrùn. Ìkejì a sọ fún wa pé ìwà burúkú oníkálukú ó lè mú àwọn àrùn kan tàbí àwọn àìsàn kan wọnú irú ayé ẹni bẹ́ẹ̀. Ìkẹta tí a sọ fún wa ni wípé tí èèyàn bá kùnà láti ṣàmójútó àwọn òfin ìlera, àwọn nǹkan tó yẹ ká jẹ, àwọn nǹkan tó yẹ ká ṣe láti mú kí ara ó jí pépé, ó lè mú kí tá a bá kùnà láti ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe, àìsàn lè dé. Bí tí a fẹnu ọ̀rọ̀ jóná sí tí ọjọ́ fi lọ ní ọjọ́ sí, ó ní pé ọjọ́ ogbó a máa mú kí àìsàn kó dé sínú àgọ́ ara ènìyàn. Mo wá jẹ́ kí yẹn o, mo fẹ́ jẹ́ kó yé yín pé òtítọ́ tó dájú ni pé tí àgbà bá ti ń dé, àwọn ìlera ara á máa dínkù. Mo wá tún wá fẹ́ kó yé yín wípé fún àwa tá a jẹ́ ènìyàn Ọlọ́run, fún àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run, ìlérí Ọlọ́run wà fún wa pé tí a bá dàgbà, tá a bá dògbó, ìlera wa lè pọ̀ sí i. Bẹ́ẹ̀ ni. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé Deuteronomy ní orí 33 ẹsẹ̀ 25 àti Deuteronomy náà orí 34 ẹsẹ̀ 7 àti orin Dáfídì orin 92 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 15. Ẹ jẹ́ n kà fún yín torí pé ẹ̀yin àgbà tí ẹ̀ ń gbọ́rọ̀ Ọlọ́run lẹ́nu wa, tí ẹ bá ní àwọn àrùn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fẹ́ máa yọ yín lẹ́nu torí pé àgbà ti dé, ẹ má gba kámú sínú ẹ̀. Ẹ lè di àwọn ìlérí Ọlọ́run yìí mú kí ẹ sì gba oore Ọlọ́run ní ti ìlera fún ara yín ní ọjọ́ ogbó yín. Yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ìwé Deuteronomy ẹgbọ́n tí Olúwa sọ ní orí 33 ní ẹsẹ̀ 25. Ó ní bàtà rẹ yóò jẹ́ irin àti idẹ, agbára rẹ yóò sì rí bí ọjọ́ rẹ. Ìyẹn ni pé bọ́jọ́ orí yín bá ṣe pọ̀ tó, Olódùmarè ṣèlérí fún àwọn àyànfẹ́ tiẹ̀ pé bẹ́ẹ̀ ni ìlera wọn yóò pọ̀ sí. Ẹja wa rí, ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ayé alàgbà Mósè. Bẹ́ẹ̀ ni, ó rí bẹ́ẹ̀ fún Mósè. Ìwé Deuteronomy náà ní orí 34 ní ẹsẹ̀ 7 ẹgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní Mósè jẹ́ ẹni 100 ọdún nígbà tí ó kú. Síbẹ̀ ojú rẹ̀ ò ṣe báyìí. Ìyẹn ni pé kò lo dígí, kò lo àwò ojú. Bẹ́ẹ̀ ni agbára rẹ̀ kò sì dínkù. Ntí Ọlọ́run ṣe fún Mósè, Mósè nìkan kọ́ ló ṣe fún, ó ṣe fún Kélébù nígbà tó ń di ọmọ ọdún 85 ló lóhùn kí Mósè yìí kan náà kó fún un lórí òkè, òun fẹ́ lọ jà kó ń gbà torí Olúwa ti ṣèlérí fún un pé òun lòún ní. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé orin Dáfídì ní ìwé Psalm orin 92. Ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 15. Ìwé Psalm orí 92 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 15. Ó ní olódodo yóò gbèrú bí igi ọ̀pẹ. Àwọn ọmọ Ọlọ́run nínú Kristi Jésù, ó ní olódodo, Kristi náà ní òdodo wa. Ó ní wọn yóò dàgbà bí igi kédárì Lẹ́bálónì tí a gbìn sí ilé Olúwa. Wọn yóò rúwé nínú àgbàlá Ọlọ́run wa. Wọn yóò máa sèso ní ìgbà ogbó. Wọn yóò dúró ní àkọ̀tun, wọn yóò sì tutù níníníní. Ṣé gbọ́ báyìí?
ìlera nìyẹn nígbà ogbó, ìlérí Ọlọ́run nìyẹn fún àwa tá a jẹ́ èèyàn Ọlọ́run tí a ti dàgbà, yín tẹ́ ẹ ti dàgbà, tí àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́, tí àìsàn ọjọ́ ogbó fẹ́ mú wá, ẹ lè ti àrùn yẹn jáde nípa agbára ọ̀rọ̀ Ọlọ́run. Ó láti fi hàn pé ẹni ìdúróṣinṣin ní Olúwa, òun ni àpáta mi, kò sì sí aburú kankan nínú rẹ̀. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ yìí nínú àyà wa. Kí ni nǹkan mìíràn tó tún wá máa ń fa àìsàn? Ẹ má gbàgbé tí à ń ṣiṣẹ́ lórí pé kí ni àwọn nǹkan tó máa ń fa àìsàn sínú ayé àwọn ọmọ ènìyàn. Ìkarùn-ún ni wípé ìjàmbá ó lè mú àìsàn wá. Ọba kan nínú Bíbélì, nínú ìwé àwọn ọba kejì orí wa ẹsẹ̀ 2, ìjàmbá ni ọkùnrin yẹn ṣubú lógèdèǹgbé, ó jábọ́ látòrí òrùlé ilé rẹ̀ ni ló bá ṣàìsàn. Kí àìsàn yẹn náà ló pa o, àìsàn yẹn náà ló pa. Kì í ṣe pé Ọlọ́run fẹ́ kó kú. Bẹ́ẹ̀ ni tí jàmbá kan bá ṣẹlẹ̀ sí yín tó wá ti wá dá àìsàn sí yín lára, ìlera yín lè padà. Ọkùnrin yìí dípò kó ń wá Ọlọ́run, ọba Ísírẹ́lì ni, dípò kó wá Ọlọ́run ó lọ ń wá òrìṣà, ń yajúlé àwọn onítewétegbò kiri, ń yajúlé àwọn babaláwo, àwọn adáhunṣe, àwọn tí àwọn gangan fúnra ara wọn tí ìlera ti gan jìnnà sí wọn, tó wá ń wá ìlera ń bẹ̀. Olúwa sọ látẹnu wòlíì Èlíjà pé kò ní dìde lórí àìkẹta àìsàn yẹn torí pé ó ti ń lọ ń bọ òòṣà. Ó nílò láti bọ òòṣà nítorí pé òun ṣàìsàn. Kò sóòṣà kan tó lè mú ẹ lára dá. Òótọ́ mo sọ fún ẹ yẹn. Jésù Kristi yìí nìkan ni olùgbàlà. Ohun tó ń gbanilà náà ló ń dáni dé, ẹni tó ń dáni dé náà ló ń wò nìsàn. Bẹ́ẹ̀ ni tó o bá wà wàá rí wòsàn. Nǹkan kẹfà tó tún máa ń mú káwọn èèyàn ṣàìsàn ní àbìlù èṣù, ogun òkùnkùn. Sátánì ọ̀tá ayé wa ni, ọ̀tá àlàáfíà wa ni, kò fẹ́ lera. Àtàláìgbàgbọ́ àtonígbàgbọ́ lèṣù máa ń fẹ́ pọ̀ kẹ̀kẹ́ mọ́. Gbogbo àwọn tí èṣù dá lóró nínú Bíbélì náà tó ń fi àìsàn dá lóró, àwọn àìsàn tí ò gbóògùn, ọwọ́ èṣù ló ti wá. Lúùkù ní orí 13 ní ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 16 ní ọmọbìnrin kan, Jésù ló lọ dá obìnrin yẹn nídè. Èṣù lọ jẹ gàba sí ẹ̀yìn ẹ̀ ní ó wá tẹ̀ kòlòbà, ó sì wà bẹ́ẹ̀ fún ọdún 18 kí Jésù tó wá dá nídè. Èmi ò mọ àrùn tó ti ń ṣe mí mọ́jú lébi tẹ́ ti yà káàkiri, mi ò mọ àwọn tẹ́ ti lọ bá, ṣùgbọ́n tó jẹ́ pé bákan lọ̀rọ̀ sórí, kódà ó jẹ́ tún burú sí ni. Jésù yìí náà ni ó tọ̀ wá. Gbogbo àwọn tó tọ́ Jésù wá nígbà ayé ẹ̀ ni wọ́n rí dáǹdè. Gbogbo àwọn tó tọ́ Jésù Kristi wá lẹ́yìn ìgbà tó lọ gan, tó ń ṣiṣẹ́ nínú àwọn ìránṣẹ́ rẹ̀, gbogbo àwọn tó ń tọ́ àwọn ọmọ Ọlọ́run wá, àwọn tó ń tọ̀ wá fún ìwòsàn ni wọ́n máa ń rí ìwòsàn gbà. Ìwọ náà ní ẹ̀rí kan, wàá sì rí ìwòsàn pípé gbà lọ́dọ̀ Jésù Kristi. Yóò dá ẹni dè lọ́wọ́ ogun èṣù yẹn, yóò dá ẹni dè lọ́wọ́ ìdálóró ọ̀tá yẹn, ìlera rẹ yóò sì padà, ayé rẹ yóò sàn mọ́nà lẹ́ẹ̀kan sí. Nǹkan mìíràn tó tún máa ń fa àìsàn ni pé ìgbà míì ó máa ń jẹ́ sábàbí ayé. Yẹn ni pé kì í ṣe pé bóyá bàbá rẹ lọ́sẹ̀ tàbí bóyá ìyá lọ́sẹ̀ tàbí bóyá ẹ̀gbọ́n lọ́sẹ̀ tàbí kan ni ó kàn déédé ṣẹlẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni ọkùnrin kan ni wọ́n bí, ìyá rẹ̀ bí láfọ́jú nínú ìwé ìhìnrere Jòhánù orí 9. Afọ́jú ni wọ́n bí. Àwọn ọmọ ẹ̀yìn Jésù wa ń béèrè pé kí ló sọkùnrin, sáwọn bàbá rẹ̀ ló ṣẹ̀ ní àbí ìyá rẹ̀, àwọn òbí ẹ̀ ló ṣẹ̀ ní abóhùn gangan fúnra ẹ̀. Jésù ní ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kọ́, ó ti ṣẹlẹ̀ sí, Ọlọ́run sì fẹ́ fògo rẹ̀ hàn ní. Ohunkóhun tó wù kó jẹ́ sábàbí tó dé báyìí, Ọlọ́run náà ni olùwòsàn, yóò sì wò yín sàn tí ẹ bá lè tọ̀ wá. Nǹkan mìíràn tó tún máa ń fa àìsàn ò ní ìbápàdé àtòkè wá. Tí Ọlọ́run bá wá báyàn pàdé nínú ògo agbára rẹ̀, ó ṣeéṣe kó yọrí sí àìsàn. Tàbí tí Ọlọ́run bá fúnyàn ní ìran ìjà àìsàn. Bẹ́ẹ̀ ni Paul Apostoli ní àìlera ojú. Nínú ìrònú tèmi ó ṣeéṣe kó jẹ́ ìbápàdé, wọ́n gbàgbé mo sọ pé nínú ìrònú tèmi, Bíbélì ò sọ bẹ́ẹ̀. Nínú ìrònú tèmi ó ṣeéṣe kó jẹ́ pé ìbápàdé ìmọ́lẹ̀ tó tàn yòò sí ní ọ̀nà Damasku tó fi rí Jésù lọ́jọ́ yẹn. Bóyá ìmọ́lẹ̀ yẹn lọ dàpá sí ẹyinjú rẹ̀ tó fi jẹ́ wípé ojú yẹn wá máa ń somi. Mo sọ pé ó lè rí bẹ́ẹ̀ ó sì lè má rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n a kà nípa ti Dáníẹ́lì nínú ìwé Dáníẹ́lì orí 8 ẹsẹ̀ 27 pé nígbà tí Dáníẹ́lì jáde nínú ìran tí wọ́n fi hàn, ṣe ló gborí àkéte àìsàn. Àwọn ìran Ọlọ́run kan máa ń fi àìsàn ṣe ni.
èyíkéyìí tó bá wù kó jẹ́ àìsàn tó sá ọ̀nà tí àìsàn bá gbà ọ̀nà àgọ́ ara yín ọ̀nà àbáyọ wà fún. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n sáré sọ fún yín ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro àìnílera. bẹ́ẹ̀ ni àwọn méjì náà ní gbòógì. Ọlọ́run máa ń lo ọ̀nà ti ìṣẹ̀dá, ó sì máa ń lo ọ̀nà ti àtòkè wá láti wo nìsàn. ọ̀nà méjì tí Ọlọ́run máa ń tó ti ṣètò ìwòsàn sí nìyẹn fún àwọn ọmọ ènìyàn. ọ̀nà ti ẹ̀dá, bẹ́ẹ̀ ni, àti ọ̀nà ti àtòkè wá. tí a bá ń sọ nípa ìwòsàn nípa ti ọ̀nà ti ẹ̀dá, ọ̀nà mẹ́ta ló máa ń gbà wá tàbí mẹ́rin. àkọ́kọ́ ni pé tíyàn bá ń jẹ ń tọ́ dáa tó sì mú ìtọ́jú àgọ́ ara rẹ̀ ní ọ̀kúnkúndùn, olúwa rẹ̀ yóò ní ìlera. ṣé ní a ní àwọn oúnjẹ kan, ẹgbẹ́ oúnjẹ mẹ́rin ni a gbọ́dọ̀ máa jẹ ká lè nílera pípé gẹ́gẹ́ bí ìpèsè Ọlọ́run fún àgọ́ ara wa. àwọn oúnjẹ tí ń ṣara lóore, a nílò àwọn oúnjẹ tó ń fún ara ní protein, èyí tí a nílò ká máa jẹ àwọn ewébẹ̀, a nílò láti máa jẹ èso, a sì nílò láti máa jẹ àwọn oúnjẹ líle tí ó fún ara wa ní okun. tí a bá ń ka oúnjẹ wa pé a nílò láti máa lo oògùn, ṣùgbọ́n tí èèyàn bá kùnà láti jẹ oúnjẹ tí ó ṣara lóore, ó ṣeé ṣe kí èèyàn sọ oògùn dóúnjẹ. bẹ́ẹ̀ ni tí èèyàn bá ń jẹ oúnjẹ tó ní àwọn èròjà ìlera pípé inú, ìwòsàn yóò súnni bọ̀ nínú àgọ́ ara. mọ̀ téèyàn ò bá jẹ ń tó yẹ kó jẹ, ó ṣeé ṣe kó lóra rẹ̀ ó sọ oògùn di oúnjẹ. nǹkan mìíràn tí ó jẹ́ ìpèsè Ọlọ́run tí a fi tó jẹ́ ọ̀nà títí ṣẹ̀dá tí a máa ń gbà rí ìwòsàn ni pé nígbà tí a bá ń ṣe àmójútó àwọn ìwà ìlera tó dáa. bẹ́ẹ̀ ni kí ni wọ́n nìyẹn ni pé ká má jàjẹ, ká má jẹjẹkújẹ, ká má mùmúkúmu, ká má rìnrìnkúrìn, ká má ṣèṣekúṣe. tí a bá sì ń tọ́jú àgọ́ ara wa yìí, tí ìtọ́jú àyíká wa náà tó ń jẹ wá lógún, ọ̀ranyàn ni bí Olódùmarè ti ṣètò ayé yìí àti ṣètò àgọ́ ara yìí, a ní ìlera pípé. nǹkan kẹta ni pé tí a bá ń ṣe àmúlò ìmọ̀ràn àti ìtọ́jú àwọn oníṣègùn, mi ò sọ àwọn oníṣègùn bíi àrídà o, àwọn oníṣègùn òyìnbó. bẹ́ẹ̀ ni tí a bá ń lọ sí ilé ìwòsàn ilé àánú ni tí Ọlọ́run ṣètò. níbikíbi tí wọ́n bá ti ń ṣe ilé ìwòsàn gẹ́gẹ́ bó ti yẹ kí wọ́n ṣe, tí èèyàn sì ṣe àmúlò àwọn ìtọ́ni àti ìkọ́ni àti ìtọ́jú tí àwọn oníṣègùn èbó tí wọ́n bá fi fúnni, èèyàn wà ní èèyàn ó jí pépé. wá sọ̀rọ̀ ká tún yan ṣe rí àwọn àìsàn kan wà, àwọn àrùn kan wà tí pa oògùn èbó ọ̀ka. bẹ́ẹ̀ ni àwọn àrùn kan wà tí pa oògùn èbó ọ̀ka. àwọn àìsàn kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ lọ ṣàyẹ̀wò ẹ̀rọ èbó lè rí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ò ní pé àwọn ìtọ́jú tí a tún ń sọ igan nílé ìwòsàn, àwọn kan ò tiẹ̀ lówó tí wọ́n fi rà á. bẹ́ẹ̀ ni wọ́n á lówó tó yẹ rà lera látọ̀dọ̀ àwọn oníṣègùn. ká wá parí ẹ̀ sí pé kò yé yín o, kò sí dókítà ayé kan tí ń wo ni sàn, kò sí nọ́ọ̀sì kan tí ń wo ni sàn, kò sí àwọn onímọ̀ ìlera kan tí wọ́n lè wo ni sàn. Ọlọ́run nìkan olùwòsàn. bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan. ṣe rí àwọn dókítà ayé tí wọ́n dá, àwọn nọ́ọ̀sì tí wọ́n dá àti ilé ìwòsàn tí ó dá, wọ́n jẹ́ ilé ìtọ́jú ni. Ọlọ́run nìkan ló máa ń ṣèwòsàn. bẹ́ẹ̀ ni Ọlọ́run nìkan ló ní ìwòsàn lọ́wọ́. òye yìí yé gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ ètò ìlera. tẹ́rí ẹ̀ bá ká gbàdúrà, ọba àwọn ọba, mo tún gbàdúrà fún gbogbo ẹnikẹ́ni tó ní àìlera nínú àgọ́ ara ẹ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. gbogbo àrùn àti àìsàn tẹ́ ẹ̀ gbọ́ omi ẹ jáde, ẹ fàgọ́ ara yìí sílẹ̀ kí ìtura kó dé sínú àgọ́ ara wọn yìí, káwọn èèyàn wọ̀nyí kan sì rí ìdáǹdè kíkún gbà,
kán máa gbé ayé wọn nínú ìlera pípé. A dúpẹ́ torí pé o ti gbọ́ o. Jésù Kristi Olúwa wa. Àmín.